a gbé orúkọ Ọlọ́run ga fún dédé àkókò tí a tún láǹfààní àti pàdé. A yìn lógo fún ohun ọ̀rọ̀ rẹ̀ ètò rán sí wa tí ó ń bomirin ayé wa, ó ń gbẹ́ tẹ̀mí àti ibi tẹ̀mí tí ó ń pa wá, tí kò fi wálẹ̀ láàyè bójútó ní ti oúnjẹ ẹ̀mí àti omi tẹ̀mí. Oore ọ̀fẹ́ Kristi kó máa bí sí fún ẹnìkọ̀ọ̀kan wa. Bí a tún pàdé ní wákàtí àti ọ̀sẹ̀ yìí láti tún gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ tí a bẹ̀rẹ̀ àkórí rẹ̀ nípa Sàkáráyù orí mẹ́rin ẹsẹ̀ mẹ́fà náà ni, kì í ṣe nípa ipá tàbí agbára. A ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé ṣáájú, ṣùgbọ́n lónìí a fẹ́ wo ìlérí Ọlọ́run nípa ìmúpadàbọ̀sípò láìsí ipá ènìyàn níbẹ̀. Ìwé Sákálà tá ń kàrí náà ni ó sì dáhùn sí fún mi pé ìní ọ̀rọ̀ Olúwa sí Sẹnákérúbù wípé kì í ṣe nípa ipá, kì í ṣe nípa agbára, tó ṣe nípa ẹ̀mí mi ni Olúwa àwọn ọmọ ogun wí. Ọ̀pọ̀lọpọ̀ àlàyé láti sọ nípa ipá, nípa agbára. Ìlérí Ọlọ́run nípa ìmúpadàbọ̀sípò láìsí ipá ènìyàn níbẹ̀. A rí pé ló ṣe ń sọ fún wa ní pé kì í ṣe nípa agbára wa àbí ipá, bí ó ṣe nípa ẹ̀mí rẹ̀. Pé ìmúpadàbọ̀sípò tí ẹ lè máa retí, ìmúpadàbọ̀sípò tí a lè máa pòǹgbẹ rẹ̀, ìmúpadàbọ̀sípò tí a lè fojú sọ́nà fún, pé kì í ṣe nípa ipá ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ la ń gbàdúrà fún ọkọ wa pé kí ó di ọmọ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ fún aya wa, ọ̀pọ̀lọpọ̀ fún ọmọ, fún òbí, ọ̀rẹ́, alábàágbé, orílẹ̀-èdè, odi ìdílé àti àgbáyé, tí a ti sa ọ̀pọ̀lọpọ̀ ipá láti rí pé a gbìyànjú ní tènìyàn kí àwọn nǹkan ilé bá rí àwa sí ìmúṣẹ. N tó dára ni, ṣùgbọ́n tí a bá sinmi lé ẹ̀mí mímọ́ kó fún wa ní ọ̀nà àbáyọ. Kò sí bí a ti fẹ́ fi mẹ́tọ̀dì ènìyàn àti tiẹ̀ máa wéra wọn. Àwa lè ní mẹ́tọ̀dì tiwa pé bá ti ṣe nìyí. Lónìí àwọn èèyàn ń lo agbárí, wọ́n ń lo ẹ̀tàn láti fi kó nìyẹn jọ. Ìgbà tí wọ́n bá ba iṣẹ́ yẹn jẹ́ àbí tí iṣẹ́ yẹn bá lábùkù, a tún padà sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ni ó fún wa láwọn èèyàn tí ó ṣe déédéé. A ó ti gbàgbé wípé mẹ́tọ̀dì àwa ara wa la lò nínú iṣẹ́ Ọlọ́run. So ìgbàlà ọkọ, ìgbàlà aya, àbá dúró de mẹ́tọ̀dì Ọlọ́run láti mú nǹkan yìí wá sí ìṣe. Àwọn tí a dúró dè fún ìgbèrú nínú iṣẹ́ wa, nínú okòwò wa, nínú ìtọ́ni wa. Nínú ìbẹ̀rẹ̀ ọdún yìí, jẹ́rìí kankan wá ti dé lọ síwájú Olúwa kí ó béèrè lọ́wọ́ Olúwa kí ni tí o ní fún mi gẹ́gẹ́ bí àjẹ́ndà, gẹ́gẹ́ bí prógrámù rẹ fún mi. Kólúkúlùkù sì ti mọ kí ni ń bẹ níwájú Ọlọ́run fún un. Ó ṣe kókó. Bí a bá bẹ̀rẹ̀ sí gbígbà ayé wa báyìí, èèyàn mọ̀ pé tòótọ́ Ọlọ́run wà, èèyàn sì mọ̀ pé tòótọ́ ń tà rò pé ó le kókó kókó le. Báyìí àwọn bá tiẹ̀ ń ṣe èméjì rẹ pé báyọ̀ ọmọ tó ń ṣe àbò ti pẹ́jù fún ọ àbí ọ̀gbọ́n ni wọ́n lọ mọ nínú kọ̀rọ̀ yàrá ọkàn rẹ lọ́hùn nítorí Ọlọ́run sọ nítorí ẹ lọ́ọ̀kì ẹ̀ ṣe. Ṣùgbọ́n lónìí tó wá dàbí pé bóyá nǹkan pẹ́jù fún ọ àbí nǹkan tètè jọra wọn, oríṣi ìmọ̀ràn náà ni wọ́n gbà wá, a sì rí sá. Àwọn tá à ń dóde àlùyọ, àmọ́jọ́ tí lágbájá bẹ̀rẹ̀, bó ti bẹ̀rẹ̀ ṣáájú rẹ̀ gan-an, àmọ́ bí lágbájá gbogbo alẹ́ ti ń ṣe, àwa lọ bá aláàmọ̀ gbà mọ̀ràn. Mẹ́tẹ̀ẹ̀dì tẹ́ mọ̀ sí fún òun bá pẹ́ mímọ́ náà tiẹ̀ ni, ó lè yàtọ̀ sí tó fẹ́ fún wọ, torí ibi tí ń lò ọ́ ó yàtọ̀ sí ra ibi tí ń lò lágbájá. Owó rẹ̀ fẹ́ tí ń bẹ́nu ayé rẹ̀ yàtọ̀ sí tiẹ̀. Ẹ̀bùn tó fún yàtọ̀ sí tiẹ̀. Ní tó ń lò ọ́ fún yàtọ̀ sí tiẹ̀. Ní tó ń lò lágbájá fún yàtọ̀ sí tiẹ̀. Ní tó pè ọ́ pé kọ́ ọ máa jẹ́ àyè tó ní kọ́ ọ máa dí ó yàtọ̀ sí ra wọn. Bàbá mọ àwọn nǹkan wọ̀nyí, eré ọ̀bẹ pìlẹ̀ yẹn máa sá.
ńgbà tọ́pọ̀lọ́ bẹ́bẹ̀ kú bẹ́ẹ̀ ọlọ́bẹ̀ kànga ńgbà tọ́pọ̀lọ́ bẹ́bẹ̀ kú bẹ́ẹ̀ ọlọ́bẹ̀ lómi gbóná. So eré àsádojú bolẹ̀ ká máa fira wéra wa ó ti wá pọ̀ lónìí tẹ́lẹ̀ mi ti ṣeré sá ó ṣeré sá títí báyìí ní ìsìn ẹnu ọ̀ká lọ́lọ́ bọ́ sí ẹnu ọ̀ká tiẹ̀ dá ẹnu èrè kẹ̀ alẹ́ nu dragon ká tó wíyá tó fọ̀ ọ̀nà àti yọ láti padà sílé ọ̀wádìí tó le. Mo retí pé irú àtà bá wà bẹ́ẹ̀ ìrètí ìmúpadàbọ̀ sípò ó tún wà pẹ̀lú Ọlọ́run tí a bá sinmi lé. Tírú àwa tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ sí ẹ má jẹ́ àdíbọ́n ká wá Ọlọ́run rí ká tú ara wa palẹ̀ fún bí yóò bá fi ọ sí ẹ̀yẹ lọ́dọ̀ Ọlọ́run fúnra ara rẹ̀ bàbá rẹ̀ ni bàbá gbogbo ayé ni. So torí náà ẹ̀mí rẹ̀ nìkan ló lè ṣe. Tí ẹ bá wo ìwé Exodus orí 13 ẹsẹ̀ 21 sí 22 a rí pé bẹ́ẹ̀ lè sọ fún wa pé ní wákàtí àárọ̀ ó ń fi kùrukùru tọ́ wọn ní wákàtí òru ó ń fi ọ̀wọ́ iná tọ́ wọn. ìyẹn nípa àtàárọ̀ àtọ̀sán àtalẹ́ ìrìn àjò yẹn ò dúró bí a bá fẹ́ sinmi lókù. ṣé ta ló tan iná fún wọn nínú aginjù? Ta ni NEPA ọ̀hún? Ta ni sétì ọ̀hún? Ta ni ọ̀gá oníná ọ̀hún tó fa okùn iná sí inú aginjù fún wọn? Ọ̀pọ̀lọpọ̀ aginjù yẹn ẹnì kankan ò débẹ̀ rí. Ó ní láti la ìgboro àwọn igbó kìjikìji kọjá níbi tí àwọn ìjò burúkú àwọn ìjò olóró ń bẹ àwọn akékèé tó lè ta ní téèyàn gbẹ kí ní àlà kọjá. Bakery wo ni wọ́n ní, ilé búrẹ́dì wo ni wọ́n ní láginjù tí oúnjẹ ò ṣe sílẹ̀? Bí Ọlọ́run bá lò wá ìrẹ̀lẹ̀ ló yẹ ká fi pàdé ẹ̀, torí pé láìsí wa yóò lẹ lòmí. Yóò ṣe pé torí níyẹn kàwé àbí ọ̀kàwé, onímọ̀ àbí onímọ̀, olówó àbí olówó, ọgbọ́n àbí ògbọ́n. Bọ́lọ́run bá dáwọ́ lẹ́yìn tá a pè lómùgọ̀, n kò tiẹ̀ sọ fún wa oníkà tiẹ̀ kíyèsí pé wa mélòó ni wa lọ́gbọ́n, mélòó ra lọ́mọ̀, mélòó ra lólówó, mélòó ra lólúgbajúmọ̀ kó tó ipò pé wa yóò supply iná àti òkúrúkúrú tí wọ́n ti ẹ̀ mọ̀nà gan náà ni máàpù ní wọ́n lò, prismatic compass wo ní wọ́n gbé lọ́wọ́ tí wọ́n fi mọ̀nà aginjù. So nígbà tí ilé Sakara ń sọ nípa ọ̀pá fìtílà tó rí, ọ̀pá fìtílà yẹn tí a ń ta epo sí, tá à ń tòróró sí, ó ń sọ nípa bí ipa ẹ̀mí mọ́ tá à fi ń kún wa lójú ọ̀nà náà. Ẹ rí i pé ọ̀pá fìtílà tá à ń tòróró lé olórí gbogbo yìí tó túmọ̀ sí ni pé ìyẹn ni pé bí ọ̀gbìn máa ń ṣe ń fún wa lókun, ṣe ń fún wa ní agbára lórí ìrìn àjò náà. A pè Ọlọ́run ní Olúwa, Ọlọ́run ogun, Ọlọ́run àwọn ọmọ ogun, Ọlọ́run the Lord of hosts, Ọlọ́run àwọn ọmọ ogun. Ìyẹn ni pé òun ń ṣàkóso àwọn ogun àtàwọn ọmọ ogun. Sójà tá a lè pé agbẹ́kẹ̀lé, àyípa wa tá a lè pé agbẹ́kẹ̀lé abẹ́ àkóso rẹ̀ la wà. Tá a bá wá sinmi lé Ọlọ́run olórí ogun yẹn, gbogbo áńgẹ́lì lọ́run, áńgẹ́lì láyé àtàwọn ẹ̀mí àìmọ́ abẹ́ àkóso rẹ̀ ló wà. Tá a bá fẹ́ ọ̀rọ̀ tí Ọlọ́run yẹn èyí tí à ń béèrè yẹn yóò rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ń láti bẹ̀rẹ̀ báyìí, kò tí ì pẹ́ jù láti bẹ̀rẹ̀. Níbi bá ti bá a náà láti bẹ̀rẹ̀. Níjọ́ tá a bá sì nígbà tí yẹn bá sùn, tílẹ̀ tó bá jí lórí ibùsùn rẹ̀ nígbà náà nílẹ̀ mọ́. Ẹlòmíì ti jí láti aago 4, ẹlòmíì jí láti aago 6, ẹlòmíì láago 7, ẹlòmíì ti bẹ̀rẹ̀ gbẹ́ láago 12. Ìgbà ọba jí náà ni wọ́n sá fọ̀nù náà bọ̀jú nílẹ̀ tí ẹsẹ̀ mọ́ náà nìyẹn. Nígbà tá a mọ̀ yẹn, ìgbà tó ń pè wá sákèsì náà nìyẹn. So Ọlọ́run olórí ogun ni, òun ní ìṣàkóso gbọ́ ogun àtàwọn ọmọ ogun. Lábẹ́ rẹ̀ gangan ló gbógun wà tí a bá wá sún mọ́. Ẹ jẹ́ ká fi ọdún yìí wá Ọlọ́run, ká fi ọdún yìí wá ojú rẹ̀, ká fi ọdún yìí wá agbára rẹ̀. Gbogbo nǹkan yìí ṣẹlẹ̀ kó gbolé bá jẹ́ tiẹ̀. Tí ẹ bá mọ̀ pé gbogbo tí mò ń ṣe yìí kò í ṣọgbọ́n mi, kì í ṣagbára mi, ìgbéragàdà kí ló lè mú gbéraga rọ. Gbogbo bá ti jẹ́ tọ́lọ́run iná ni ó ti máa fún wa ní supply orí ọ̀fẹ́ yẹn, gbára yẹn, mí yẹn. Tí a bá ti appropriate ògo fúnra ara wa pé mi mo ní ìbí mo ṣe yìí bí Nebukadnezari. Tó kí wá ní tí a fi ń kọ́ wa ní wákàtí yìí, ó náà ni pé ká sinmi lé ẹ̀mí rẹ̀ kí gbogbo ẹ̀rù sì lọ, ká sì máa rí pé àwọn tó dódò Olúwa ká máa tọ́gbàrà wá sí lójoojúmọ́, ká máa wá ààyè níwájú rẹ̀. Kò sí sẹ́tẹ́nì kankan ṣe kọ́ máa sáwà wí o, ààyè náà ni ò sí, ó là ṣe ṣe sí ààyè wa. Bí ọba sáyé láàárọ̀ ọ̀sán kọ́ bí àti lọ́sàn-án alẹ́ ńkọ́ alẹ́ ló fi ọnú òru lọ. Ààyè ó wà tá a bá wá ààyè ní tá a bá ń fẹ́ ààyè ó wà fún kọ́lọ́nkọ́ náà wà lọ́wọ́.
nínú ìwé Psalm 33 látẹsẹ̀ 16 Psalm ó ní kò sí ọba kan tí a ti ọwọ́ ọ̀pọ̀ ogun gbà sílẹ̀, kò sí alágbára kan tí a fi agbára púpọ̀ gbà sílẹ̀. Ohun asán ni ẹṣin fún ìgbàlà, bẹ́ẹ̀ ni kì yóò fi agbára ńlá rẹ̀ gbani sílẹ̀. Kí ìṣojú Olúwa ń bẹ lára àwọn tó bẹ̀rù rẹ̀, lára àwọn tí ó ń retí nínú àánú rẹ̀. Ọba wo kọ́sọ́ ṣàlàyé lọ́sọ̀ ń pa ọ̀pọ̀lọpọ̀ ogun lọ́sẹ̀ nígbà dáǹdè. Kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. Ká máa gé kókó nítorí àkókò. Mo pàdé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ bí Ọlọ́run bá fẹ́. Kó tó dé àkókò náà, ojú ọlá kó má kó lára wa ní orúkọ Jésù ra wa. Àmín.